ẹ káalẹ́ gbogbo ọmọ káàrọ̀ òjìrè season wa ló ń kí mi báyìí ẹ má bínú mo kàn rí kíní tó jáde lálẹ́ ní mo lè ní láti sọ̀rọ̀ nípa ẹ̀. Mo fẹ́ kẹ́ fetí sí nǹkan tí àwọn bàbá wa pa Adebanjo tí wọ́n sọ. Ọ̀rọ̀ ńlá ni o. Ṣáwọn pa ti ń sọ ṣáwọn kì í rí lẹ́nu ọjọ́ mẹ́ta tí ń tẹnu mọ́ pé àwọn aṣíwájú tó ń pọ̀ àwọn Tinubu tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ nílẹ̀ àwọn ará Arẹwà wọ́n á sáré gbowó lọ, wọ́n á ti dé ní Niger State wọ́n gbé 50 million lẹ̀, ní Zamfara wọ́n gbé 50 million lẹ̀, wọ́n ní Kaduna wọ́n gbé 50 million lẹ̀. Àmọ́ lọ́dọ̀ tiwa wọ́n sì gbà tí wọ́n rí gbà tí nǹkan kan ń ṣe àwa ọmọ Kaaro Ojiire. Ìbéèrè tàdé tí ń béèrè ni àwọn bàbá wa náà pa Adebanjo àwọn náà béèrè ìbéèrè yẹn kẹ́ bá rí pé wọ́n dẹ̀ ọ̀rọ̀ púpọ̀ náà ọ̀rọ̀ tó sọ ó tọ́ mọ́ nǹkan táwa náà sọ ó dẹ̀ dá bẹ́ẹ̀ tí àwọn àgbà wa tó máa sọ ọ̀rọ̀ tí a gbọ́ tí rẹ̀ pé ó tọ́ mọ́ tí gbogbo wa gbé dání lọ́wọ́lọ́wọ́ yìí lọ́rọ̀ òmìnira yìí ó yẹ ká gbé sókè ká sọ̀rọ̀ nípa ẹ̀ èmi rò bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbọ́rọ̀ yẹn rẹ̀ ẹ jẹ́ ká gbọ́ ẹ ṣeun. Báṣájú bá dìde lẹ́nu pé owó ṣe ìjọba yìí mọ́ tó pé ẹtú wa jẹ Buhari ti fọ́ gbàgbà mo ṣe sọ yìí. Kò sí rọ́ńbẹ́. Báṣájú bá ní owó ṣe mọ́ bóun ló kó wa sínú gbọ̀ngbọ̀n yìí. Bẹ́ẹ̀ni. Aṣáájú ló kó wa sí òun ló lọ papọ̀ mọ́ Buhari gbangba mo ṣe sọ ìgòdìyàn ìyẹn ló ṣe bẹ̀rẹ̀ ní kíngmẹ́ka ó ta àwọn èèyàn tiẹ̀ fún wọn. Wọ́n dẹ̀ fi àjẹwà ò sọ̀rọ̀. Ọ̀rọ̀ kù sọ́wọ́ yín o. Àdéjù yàrá mi jò wà mẹ́rin mo ti bá sọ gbàgbàgbà mo ti sọ yìí. Ó kọ́ àwọn èèyàn wá kí mi pé Yínká Odùduwà kì í kú. Mo jókòó síbẹ̀ òun jókòó báyìí. Ó kọ́ àwọn délé lákè gbogbo àwọn aṣáájú ẹgbẹ́ náà bá wá. Àsọ̀rọ̀ mi bá fà lọ bá mú ọ yàrá yìí. Gbàgbà mo ti sọ yìí. Owó bẹ́ẹ̀ mo ti sọ yẹn. Mo sọ pé ọ̀lẹ́ mú mo nígbà olùṣèlú rò pé àwọn APC pápá máa mú ẹni primary mo sọ débẹ̀ bò ó lọ́wọ́ máa jọ ọ̀nà tán ni mi lè máa jọ ọ̀nà tán ó dàbí ẹ̀ náà ṣe sọ pé what money can buy what money will buy olóhùn sọ bẹ́ẹ̀ mi lè tún máa mọ̀ tán nìyẹn tó bá máa jọ ọ̀nà tán tó bá gbé 20 million lẹ̀ wàá gbé 30 lẹ̀ tó bá gbé 30 lẹ̀ wàá gbé 40 million lẹ̀. Ó ní bàbá ọdẹ gbàgbé strategies ni mí ọ̀tọ̀ gbàgbà mo sọ kó lóhùn bá mi sọ bẹ́ẹ̀ àbí mo fẹ́ ṣe ju ẹ lọ mo ránṣẹ́ sí gbogbo gbàtẹ jíjà yẹn lọ sí lọ mo ránṣẹ́ sí Rahman ló máa rán sí òun rán gbàgbà mo ti sọ yìí ajá tó bá máa sọ kò ní gbọ́ fèrè ọdẹ ó dìgbà táwọn APC àwọn Haúsá tó bá fi inú ẹ̀ yí lẹ̀ kó tó mọ̀ pé tọ́nà sọ. Wọ́n ṣe ìtọ́hún ṣe Abíọ́lá ṣe ìtọ́jú ẹ̀ kọ́ yípo. Gbogbo àwọn tó ń sọ́fà kínní nílẹ̀ Kaaro Ojiire kò kí wọ́n pẹ̀lẹ́. Lọ fún ọ ló ń kàṣínà fún ọ ló nígbà ń ṣàwó pé kọ́ lè dìbò fún ẹ ayé ẹ lẹ́nu. Kò sẹ́ni tí mo sọ pé mi ò ní ṣàtìlẹ́yìn fún mi báyọ̀ kankan sọ̀rọ̀ àtìlẹ́yìn. Èmi ò tẹ̀ nígbàgbọ́ ní election tó fẹ́ ṣe yìí ti mi. Gbàtí ìgbà nígbàgbọ́ ní election tó fẹ́ ṣe kí ló wá kọ́ mi gbẹ̀lẹ̀ tó máa jára ara rẹ̀ tí ò ní já rẹ̀. Yorùbá ní ẹja ìfọmọ fún àkíkà ìwọ̀ fún. A máa ṣe election lórí òfin tí ò ṣe tiwa. Ọ̀rọ̀ ńlá àwọn bàbá wa ti sọ̀rọ̀ o sáà mo kí yín mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí yín sà ẹ pẹ́ fún wa o pa ẹ̀yin bàbá wa sà a dúpẹ́ fún ọ̀rọ̀ tẹ́ sọ yìí ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ kàbìtì ọ̀rọ̀ tó wúwo báyìí ni ọ̀rọ̀ tí òótọ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ a ti ń sọ àwọn òótọ́ ọ̀rọ̀ lórí ètò wa lórí Oduduwa TV Radio lórí season wa a ti ń sọ inú wa dẹ̀ dùn pé àgbékalẹ̀ yìí ó bá mu gidi gan ni sà ẹ ṣeun gan ni àwọn ohun tá a lè ṣe náà bóyá bẹ́ẹ̀ èmi àti yín a lè jọ sọ̀rọ̀ àwọn ohun tá a lè ẹjọ́ inú mi dùn mo ṣe rí mo ní mo láti sọ̀rọ̀ lórí ẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín sà ẹ pẹ́ fún wa ẹ sọ òótọ́ ọ̀rọ̀
aṣíwájú gangan ló gbé wa wọ ara wọn tán kó wa sínú kíni wàhálà táwa rí kò sí rọ́ńbẹ̀ wọ́n dẹ̀ ẹ̀tàn lórí ìbàdí wọn mọ̀ pé wọ́n tàn wọ́n ni INEC wo independent ìwé òfin tán gbélé wa lórí lọ́wọ́ sí gbogbo ẹ̀ jìbìtì ni látòkè délẹ̀ jìbìtì gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe sọ sọ́dọ̀ mi yé yín àwòrán rẹ̀ pa ó kúkú bá mu náà ni so ẹ̀yin yẹn wa ẹ wò inú wa dùn gan inú mi dùn gan fún nǹkan tí mo gbọ́ lálẹ́ yìí mo sáré láti gbé ọ̀rọ̀ yẹn jáde ká fi hàn Ọmọ Kaaro Ojiire kí lè rí ọ̀rọ̀ yìí sí báwo lè ṣe rí sí ẹ lè fi ẹ̀kọ́ àwọn ọ̀rọ̀ sábẹ́ ọ̀rọ̀ yìí tó bá ti sórí sábẹ́ fídíò yìí tó bá ti jáde ká gbọ́ látọ̀dọ̀ yẹn náà ẹ rí pé àwọn bàbá náà wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ó tọ́ mọ́ nǹkan táwa ń sọ ó dà bẹ́ẹ̀ pé àwọn náà fọwọ́ sí 2023 àti sọ ṣé wọn káà ti ń sọ pé ká má fọwọ́ sí 2023 ẹgbọ́ tí wọ́n sọ wọ́n kúkú sọ wọ́n sọ lórí fọ́nrán yìí pé ká má fọ páwọn ò lọ́wọ́ páwọn ò nígbàgbọ́ nú ẹ̀ báwọn lọ ṣe máa dìbò lórí nǹkan táwọn ò nígbàgbọ́ nú ẹ̀ tẹ́lọ̀ mi yé yín so àwa gan a lè nígbàgbọ́ nínú 2023 a ní irọ́ ló bá dé INEC wọn fọ́n láyè láti lè ṣe bó ṣe yẹ kán ṣe wọ́n ti di irinṣẹ́ fún àwọn Fúlàní àwọn INEC wọn independence ara wọn ò dá dúró fúnra wọn àwọn Fúlàní ló gbé wọn rú àwọn Fúlàní ló ń darí wọn INEC yẹn torí náà bẹ́ẹ̀ dìbò fẹ́gbẹ̀rún ọdún àwọn Fúlàní ló máa wọlé torí àwọn Fúlàní ni àwọn INEC ń ṣiṣẹ́ fún wọ́n yan àwọn tó ń gbé síbẹ̀ tó wà lórí ipò tó ṣe pàtàkì àwọn Fúlàní ló wà ń bẹ̀ ìdìbò tí ìdìbò kankan bá wáyé irọ́ ló bá dé ẹ jẹ́ kó yé wa àrùjù báyìí lọ a kí gbogbo Ọmọ Kaaro Ojiire kò ní sùwà kò ní rẹwà o ìjọba máa pín ètò ìbẹ́ bá ṣe ń rí ẹ ṣeun Citizen wà lókè láti orí Oduduwa TV radio ẹ jẹ́ má gbàgbé o tẹ́ bá fẹ́ polówó ọjà yín ẹ pè kàn sí orí Oduduwa TV radio ní orí admin@oduduwatvradio.org ẹ pè sórí +44 7399 580 606 ẹ ṣeun àdúpẹ́ àti màá ní bá sọ̀rọ̀ ó dìgbà kan náà ẹ ṣeun ó dàbọ̀.